ẹgbẹ́ PDP gbiná wọ́n ní Tinubu ni. Lẹ́yìn tí Ganduje ti sọ̀rọ̀, Àtíkù náà ti sọ̀rọ̀ o. Abdullahi Ganduje ni olórí ẹgbẹ́ APC. Ó sì ti sọ pé ọ̀gọ̀rọ̀ àwọn gómìnà ẹgbẹ́ PDP ni wọ́n ń rọ́bọ̀ wá sínú ẹgbẹ́ APC tàwọn. Ó ní wọ́n ti múra tán kí wọ́n wọ mọ́tò lódẹ̀kù. Kò sẹ́nìkan tí yóò sì ní kí wọ́n má wọlé sínú mọ́tò àwọn. Àsìkò tí gómìnà ìpínlẹ̀ Delta àtàwọn èèyàn ẹ̀ ń rọ́wọ́ inú ẹgbẹ́ náà ni Ganduje mú ọtí òṣèlú yó tó sì ń sọ pé tó bá ya nílò àwọn yóò ràn, bó sì ya níbù àwọn yóò ràn. Ẹgbẹ́ PDP ti ṣubú, ó ti dá ẹrù orí ẹ̀ nù. Àwọn ọlọ́gbọ́n tó wà nínú APC àwọn sì ti kó o. Àmọ́ Àtíkù náà ti sọ̀rọ̀. Ó ní kówókówó àràbà òwò mọ́ ojú tìrókò. Ó ní orin tí ẹgbẹ́ PDP tí òun jẹ́ aṣáájú wọn yóò kọ gbẹ̀yìn nìyẹn. Pé kódà kí àwọn alátakò àwọn lérí jù bẹ́ẹ̀ lọ, tàbí kí wọ́n sọ owó di omi òjò, kí wọ́n máa fọ́n sára àwọn olójú kòkòrò, kí wọ́n sì máa fi fà wọ́n mọ́ra. Ọ̀rọ̀ tó ń dùn Àtíkù pọ̀ o. Àwọn tí wọ́n kúrò nínú ẹgbẹ́ náà àti àwọn tó ti gbọ́ ìròyìn pé wọ́n tún fẹ́ kúrò, àwọn yẹn ń dùn ún lọ́tọ̀. Ṣùgbọ́n ìyẹn kò dùn ún tó bí àwọn ọmọ ẹ̀yìn ààrẹ Bọ́lá Tinubu ti ń fi ṣe yẹ̀yẹ́. Látìgbà tí Ifeanyi Okowa ti kúrò nínú ẹgbẹ́ PDP tó sì gba inú ẹgbẹ́ APC lọ, ìyẹn Okowa tó bá Àtíkù díje lásìkò tí wọ́n fẹ́ dìbò lọ́dún 2023 ní nǹkan kò ti fararọ fún Àtíkù nítorí ọ̀rọ̀ tí àwọn ọmọ ẹ̀yìn Tinubu ń sọ sí i. Ohun tí Báyọ̀ Ọ̀nànúgà àti Túndé Rahman ń sọ ni pé pẹ̀lú gbogbo ṣàkàrà Àtíkù, àwọn tó gbójúlé nínú ẹgbẹ́ náà tí wọ́n kúrò lẹ́yìn ẹ̀ ti fi hàn pé balùwẹ̀ tó lóun yóò di alagbalúgbú omi òkun lọ̀rọ̀ ẹ̀. Ó kàn ń ṣàǹkárá ara ẹ̀ ni torí balùwẹ̀ kan kò ní dòkun. Àwọn ọmọ Tinubu yìí ní nígbà tí Àtíkù bẹ̀rẹ̀ sí sáré kiri tó ń kó àwọn Nasiru El-Rufai lẹ́yìn, tí àwọn èèyàn ń fà wọ́n lọ́tún tí wọ́n ń fà wọ́n lọ́sì pé kí wọ́n má kẹsẹ̀ sí kànga. Ọ̀nànúgà ní Àtíkù kò gbà. Àfìgbà tí àwọn ọmọlẹ́yìn ẹ̀ kó ẹsẹ̀ méjèèjì sókè ni wọ́n bá rọ́ bàbá dà sí kànga. Lògùdù tó bá bọ́ sínú omi táló àràrọ̀ wọ̀. Ní tòdodo kò sẹ́ni tí yóò ṣe tí irú èèyàn pàtàkì bíi Okowa yẹn àti gómìnà Delta àti gómìnà Imo yóò padà lẹ́yìn ẹ̀ lẹ́ẹ̀kan tí ara kò ní lọ. Bó sì ṣe ṣẹlẹ̀ sí Àtíkù gan-an nìyẹn, nítorí bí ìgbà tí iyán di àtúngún tí ọbẹ̀ di àtúnṣe ni ọ̀rọ̀ náà yóò dà fún un. Gbogbo ètò tí wọ́n ti là kalẹ̀, gbogbo ọ̀nà tí wọ́n fẹ́ tọ̀ láti fi gba ìjọba lọ́wọ́ Tinubu lọ́dún 2027, gbogbo ẹ̀ làwọn tí wọ́n kúrò nínú ẹgbẹ́ náà jẹ́ kó forí sọgi yẹn. Ṣùgbọ́n ní báyìí, orin tí Àtíkù wá ń kọ ni pé ọ̀tá mi má yọ̀ mí, bí mo bá ṣubú màá dìde. Ó ní kí Tinubu àti àwọn ọmọ ẹ̀ má yọ̀ láyọ̀ jù nítorí tí òun fẹsẹ̀ kọgbà ò, pé àgbò tó fẹ̀yìn rìn lòun o, agbára lòun lọ mú wá, òun yóò tún dìde, òun yóò sì kọjú sí ibi tí òun ń lọ, pé Tinubu must go. Òun nìkan kọ́ ló ń sọ bẹ́ẹ̀ o. Bukola Saraki, olórí ilé ìgbìmọ̀ asòfin àgbà tẹ́lẹ̀ náà, ti jáde báyìí. Òun ní bó bá kù ọwọ́ kan àdán ni àdán yóò fi rọgì. Ó ní òun ti dé báyìí láti jí ẹgbẹ́ PDP dìde, pé ohun yòówù tó bá wà níbẹ̀, bó sì ti wù kí ọ̀rọ̀ náà le tó, òun yóò ṣiṣẹ́ pẹ̀lú Àtíkù, àwọn yóò sì dá ẹgbẹ́ náà padà sí gbangba. Ó ní àwọn ohun tó ń ṣẹlẹ̀, pé bóyá gómìnà kan lọ tàbí àwọn gómìnà bíi mélòó kan fẹ́ kúrò nínú ẹgbẹ́ àwọn, ó ní ìyẹn kì í ṣe tuntun o, pé bí omi bá dànù tí agbè kò bá ti fọ́, omi tó tòrò làwọn yóò tún padà pọn wálé, àwọn yóò sì borí ìṣòro gbogbo. Saraki ní àwọn ti rí ibi tí ọ̀rọ̀ ti wọ́ wá nínú PDP, gbogbo ibẹ̀ pátá làwọn yóò sì tún ṣe. Bákan náà ló sọ pé àwọn mọ̀, ó sì yé àwọn dáadáa pé àwọn kan ni wọ́n wà níbì kan tí wọ́n ń dáná burúkú sí abẹ́ PDP àti àwọn aṣáájú ẹ̀. Àmọ́ kí gbogbo wọn tètè lọ mọ̀ pé iná tí wọ́n bá dá fún ẹyẹ gúnugún ni o, ẹyẹ míì ni wọn yóò fi sùn. Bó sì ti wù kí iná náà jó tó, àwọn yóò bomi pa gbẹ̀yìn ni. Bí a bá sì fẹ́ sọ lóòótọ́, bí ọ̀rọ̀ ti rí nínú ẹgbẹ́ PDP báyìí, ẹgbẹ́ òṣèlú náà ti gbiná o. Iná náà sì ti bẹ̀rẹ̀ sí í jó ká wọn ní gbogbo ara. Bí wọn kò bá sì wá ọ̀nà láti pa iná náà kíá, àfàìmọ̀ kí iná ọ̀hún má sùn wọn gbúrúgbúrú.
àfi bí ìgbà pé ilé ẹgbẹ́ náà ti wà ní kòròfo ni, torí àwọn aṣáájú wọn kan ti já ilẹ̀kùn ilé ẹgbẹ́ ọ̀hún, àwọn kan sì ti yọ wíńdò wọn lọ làwọn ọmọ ẹgbẹ́ bá ń tú jáde. Èyí tó sì burú ni pé bí wọ́n ti ń jáde yìí, inú òjò ni wọ́n ń jáde sí. Àǹbùrẹ́là tí ẹgbẹ́ náà sì gbé lórí ti ya ṣùrùṣù lòjò ń rọ̀ pa wọ́n. Ọ̀pọ̀ ọmọ ẹgbẹ́ ló sì rí pé nínú APC nìkan ni búkà tí àwọn lè sá pamọ́ sí wà, níbẹ̀ náà ni wọ́n sì ń sá lọ. Bí a bá fẹ́ sọ kó yé gbogbo èèyàn, nǹkan kò dáa rárá lásìkò yìí fún àwọn ọmọ ẹgbẹ́ PDP títí dórí àwọn alágbára inú ẹgbẹ́ wọn. Ọ̀rọ̀ náà sì le débi pé bí a ti ń sọ̀rọ̀ yìí, kò sẹ́nìkan tó lè sọ pé báyìí ni ọ̀rọ̀ ẹgbẹ́ náà yóò ṣe já sí, nítorí bí ẹgbẹ́ náà ṣe ń pògìrá bí ẹni tó mutí yó yìí, àfàìmọ̀ kó má rè sínú ọ̀gbun. Ní ayé ọjọ́ òun tí àwọn àgbàlagbà yóò bá tú ìgbéyàwó kan tí kò lálàáfíà ká, ohun kan náà ni wọn yóò lo òòyà ni. Nígbà tí wọ́n bá dì í ní òwú dúdú àti òwú funfun, tí wọ́n bá pe ohun ẹ̀ sí, tí wọ́n ní kí òòyà yà wọ́n, bí àwọn tọkọtaya náà kò bá ní àjẹsára, òòyà náà ni yóò padà yà wọ́n. Bó bá sì jẹ́ àwọn ẹgbẹ́ kan ni wọ́n ń ṣe gàràjé, táwọn alátakò wọn bá fẹ́ tú wọn ká, ìdì ìgbálẹ̀ kan ni wọn yóò fi ṣe. Nígbà tí wọ́n bá sì kóná sí kinní náà lára, tí wọ́n bá pe ohun ẹ̀ sí pé ọ̀kọ̀ọ̀kan lọ́mọ wọ̀ọ́yọ̀, àwọn èèyàn náà yóò máa yọ fòròfòrò kúrò nínú ẹgbẹ́ ọ̀hún ni títí tí ìgbálẹ̀ náà yóò fi kù ṣaṣara. Kò wá sẹ́ni tó mọ èyí tí wọ́n lò fún wọn nínú PDP o. Ó sì dàbí pé tí ọ̀kọ̀ọ̀kan lọ́mọ wọ̀ọ́yọ̀ yẹn ni, nítorí bí kò bá jẹ́ bẹ́ẹ̀, yíyọ tí wọ́n ń yọ fòròfòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, bí wọ́n bá ń bá bẹ́ẹ̀ lọ, ẹgbẹ́ náà yóò yọ tán o. Èyí tó sì burú jù ní ti àwọn tí wọ́n ń yọ kúrò nínú ẹgbẹ́ náà, pé wọn kò ṣàdúrà fún ẹgbẹ́ PDP mọ́. Èpè lókù tí wọ́n fi ń sìn ín pé ẹ̀wọ̀n kì í já kó tún pé mọ́, pé PDP kò ní í pé. Èyí tó wá lé níbẹ̀ ni pé gbogbo àwọn aṣáájú ẹgbẹ́ ọ̀hún ni wọ́n ń pariwo pé kinní yìí kì í ṣe ojú lásán, kinní yìí kì í ṣe ojú lásán o. Wọ́n ní ọwọ́ ayé ni, àwọn míín sì ní àpapọ̀ àwọn ẹlẹ́yẹ ló ń dènà dé PDP. Wọ́n fẹ́ tú wọn ká kó tó di 2027 ni. Níbí yìí ni wọ́n ní àwọn ti bẹ̀rẹ̀ sí ṣe ìwádìí. Wọ́n ní àwọn ń wádìí ẹni tó ń ṣe àwọn. Kò sì sẹ́ni tó mọ ọ̀dọ̀ aláwo tí wọ́n lọ, àmọ́ níṣe ni wọ́n jáde tí wọ́n bẹ̀rẹ̀ sí pariwo, tí wọ́n ní wọ́n ti sọ fáwọn nílé bàbá Yẹ̀mí wò tí àwọn lọ pé Tinubu ni o, Jagaban ni o. Nígbà tí àwọn èèyàn sì tẹ̀ wọ́n nínú dáadáa pé kí ló dé tí wọ́n ń pariwo bẹ́ẹ̀, wọ́n ní ààrẹ Bọ́lá Tinubu làwọn ń wí, pé òun ló sọ òkò ìtúká sí wọn nínú ẹgbẹ́ PDP, pé baba ńlá ọ̀jálé onílé bo tiẹ̀ lẹ́yìn làárẹ wa. Wọ́n ní gbogbo ibi tí àwọn ń lọ, àti ilé onífà àti ilé aláàfáà, wọ́n ní Tinubu ló ń yọ lójú ọpọ́n, pé ohun tí wọ́n ń sọ fáwọn ni pé Tinubu ló wà nídìí ọ̀rọ̀ gbogbo tó ń dààmú ẹgbẹ́ PDP, àti pé ó ti ṣe kinní náà jìnnà débi pé tí àwọn kò bá múra, àfàìmọ̀ kí wọ́n má lu ẹgbẹ́ PDP àwọn ní gbàǹjo. Àwọn èèyàn yìí sọ pé ẹni tí kò bá fẹ́ gbàgbọ́ kó wo ohun tó ṣẹlẹ̀ nígbà tí odidi gómìnà tí gbogbo agbára wà lọ́wọ́ ẹ̀, tí kò sẹ́nì kankan tó ń lé, tó sì di gbogbo ẹrù ẹ̀ lẹ́ẹ̀kan náà pa á, tó kó jáde kúrò nínú ilé tí òun náà bá wọn dáwó ẹ̀ nígbà tí wọ́n ń kọ́, tó sì gba ilé baba ẹlòmíì lọ. Gómìnà Delta ni wọ́n ń sọ yẹn o, Sheriff Oborevori, ẹni tó ń lọ sínú ẹgbẹ́ APC tó kó gbogbo ìjọba rẹ̀ lọ pátá, bí ìgbà tí èèyàn kó odidi ìpínlẹ̀ kan lọ sílẹ̀ ibòmíì ni. Ọkùnrin náà ní ìjà wà nínú PDP ni, àti pé òun kò lè dúró níbi tí èdè wọn kò bá ti yí ara wọn. Àwọn èèyàn ń sọ pé ìjà ló mà dé tí onídòwe, pé nígbà tí kò sí APC, bí PDP ti ń ja ìjà wọn tí wọ́n mú mọ́ra náà nìyẹn o. Ọkùnrin kan tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun, Wọlé Ọ̀kẹ́, látìgbà tí òṣèlú yìí ti bẹ̀rẹ̀ ló ti wà nínú PDP. Ó sì ti lọ ṣojú ẹgbẹ́ náà nílé ìgbìmọ̀ aṣojú-ṣòfin lẹ́ẹ̀mẹrin ọ̀tọ̀ọ̀tọ̀, ìyẹn fún odidi ọdún 16. Àmọ́ lọ́sẹ̀ tó kọjá yìí ló gbéra pa. Ó ní wàhálà wà nínú ẹgbẹ́ náà, òun lọ sínú APC, ó sì ti lọ. El-Rufai náà ti sọ̀rọ̀, òun náà ti ní kò sí gìrì, ibi tí àwọn ń lọ làwọn dojúkọ ní tàwọn. Ó ní kò sí ohun méjì tó jẹ́ kí òun kúrò nínú APC ju láti fòpin sí òṣèlú bàbá sọ pé òṣèlú tó jẹ́ àfi kí ẹnìkan wà níbìkan kó jẹ́ òun ní bàbá ìsàlẹ̀ fún olóṣèlú míì, pàápàá olóṣèlú tó ń ṣe gómìnà tàbí tó wà nílé ìgbìmọ̀ aṣòfin. Ó ní láti ilẹ̀ òun lòun kò ti faramọ́ irú òṣèlú bẹ́ẹ̀, ohun tí àwọn kan sì fi di bàbá nínú APC nìyẹn, pé òun kò ṣerú ẹ̀ mọ́ ní tòun o, òun kò sì ní jẹ́ kí ẹlòmíì ṣe nítorí ìfàsẹ́yìn ló ń mú wá.
ó ní bí àwọn bá fẹ́ fòpin sí irú ète burúkú bẹ́ẹ̀ nídìí òṣèlú kí ẹni tí kò ṣe níbi pẹpẹ máa jẹ níbi pẹpẹ kí wọ́n sì sọ òṣèlú Nàìjíríà di okòòwò ṣíṣe. Ó ní àfi kí àwọn lé àwọn olóṣèlú alájẹbánu tí wọ́n pọ̀ nínú APC yìí dànù. Nígbà náà ni ayé yóò tó rọrùn fún gbogbo àwọn. Ó ní kò sí ohun tó ṣe wọ́n nínú PDP, bẹ́ẹ̀ ni àjọṣe tí àwọn fẹ́ bá wọn ṣe kò yingin rárá. Níṣẹ́ ló dàbí pé El-Rufai fúnra ẹ̀ ti gbàgbé ọmọ ẹni tí òun ń ṣe, nítorí nígbà tí inú ń bí níṣẹ́ ló bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sáwọn tí wọ́n kúrò nínú PDP bó tiẹ̀ jẹ́ kì í ṣe ọmọ ẹgbẹ́ náà mọ́ tipẹ́tipẹ́. Ó ní àwọn tí wọ́n rí tí wọ́n ń kúrò nínú ẹgbẹ́ náà yẹn àwọn olójú kòkòrò tí wọ́n ń wá ibi dúdùn kiri ni. Ó ní ọ̀pọ̀lọ́ wo ibi tó tutù bá sí ni wọ́n. Àmọ́ àwọn èèyàn sọ pé bí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá jáde lẹ́nu El-Rufai àfi kéèyàn sì sinmi kó má wí kinní kan mọ́, nítorí bí òun pàpà ti rí ló ń sọ yẹn. Ìdí tí wọ́n fi ń sọ báyìí ni pé níbẹ̀rẹ̀ ayé ọkùnrin náà ọmọ ẹgbẹ́ PDP ni, ó sì ṣe mínísítà níbẹ̀, bẹ́ẹ̀ ló ṣe olórí iléeṣẹ́ ìjọba. Ẹ̀yìn tó kúrò níbẹ̀ ló sá lọ sínú ẹgbẹ́ CPC. Nígbà tó kúrò níbẹ̀ ló wọnú ẹgbẹ́ APC. Inú APC náà ló sì wà tó ti ṣe gómìnà kó tó di pé ó jò wèrè jáde bí epo gbóná yìí tó sì tún bọ́ sínú ẹgbẹ́ SDP. Kò sí ẹni tó mọ inú ẹgbẹ́ tí yóò gbà bó bá dọ̀la. Àmọ́ ó ti sọ dáadáa o. Ó ní kí àwọn bíi Tinubu gbọ́ kí wọ́n sì mọ̀ pé àjọṣe tí àwọn jọ fẹ́ ṣe pẹ̀lú PDP yẹn kò sí ohun tó lè dá dúró. Níbi tí ọ̀rọ̀ wà yìí kí ojú má ríbi ni o, ẹsẹ̀ lóògùn ẹ̀, gbogbo ara ni wọ́n fi ń wá. Ẹgbẹ́ PDP ti sáré pé ìpàdé pàjáwìrì. Wọ́n ní kí àti gómìnà àti gbogbo àwọn aṣáájú ẹgbẹ́ pé sí Àbújá kíá lọ́sẹ̀ tó ń bọ̀ yìí kí wọ́n lè tètè mọ bí wọn yóò ti ṣe dá Tinubu dúró kó tó di pé yóò tú ẹgbẹ́ àwọn ká pátá. Bó tilẹ̀ jẹ́ pé Tinubu ti pariwo pé òun kọ́ lòun ń ṣe wọ́n o, kí wọ́n lọ yẹra wọn wò kí wọ́n sì mọ ohun tó ń tú ẹgbẹ́ wọn ká. Síbẹ̀ àwọn èèyàn náà kò gbọ́. Wọ́n ní àfi kí àwọn pàdé ní wérewére. Ohun tí èèyàn kò wá mọ̀ ní iye àwọn gómìnà àti aṣáájú ẹgbẹ́ náà tí wọ́n yóò pè síbi ìpàdé pàjáwìrì yìí, torí bí ìpàdé náà kò bá ti lè yanjú ohun tó wà nílẹ̀ yìí kó má jẹ́ níbi ìpàdé náà làwọn gómìnà tó kù yóò ti gba inú ẹgbẹ́ APC lọ. Àmọ́ ẹnìkan tó bá wa sọ̀rọ̀ lórí ìpalẹ̀mọ́ ìpàdé kíákíá náà ní èyí tá a wí fọ́gbọ́ lọ gbọ́gbọ́, èyí tá a wí fọ́gbà lọ gbàgbà ni àwọn yóò fi ọ̀rọ̀ ìpàdé náà ṣe. Àwọn yóò rí i pé gbogbo àwọn gómìnà àti aṣáájú ẹgbẹ́ náà tí wọ́n bá wá ni wọn yóò gba ohun tí àwọn bá sọ, tí àwọn yóò sì já ewé ìjókòó jẹ́ fún gbogbo wọn tí wọn kò ní lè lọ síbì kankan mọ́. Àdúrà làwọn tí wọ́n fẹ́ràn wọn ń gbà fún wọn, tí wọ́n sì ń kọrin ọ̀tá mi dẹ̀yìn lẹ́yìn mi pé kèrègbè tó fọ́ dẹ̀yìn lẹ́yìn odò kí Tinubu àti àwọn ọmọ ẹ̀ padà lẹ́yìn àwọn nínú PDP. Ọláyíwọlá Alága ló sáré ṣe àyẹ̀wò ọ̀rọ̀ àwọn PDP náà fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú kalẹ̀.